torturing people. Leave people alone. Let people be. Nigeria economy is tough enough to torture anybody. Ẹ máa pa àwọn èèyàn torí pé fẹ́ gbowó lọ́wọ́ wọn. Ọ̀run aha lẹ́tà ikú òjijì lé ẹ lọ́wọ́. Ọba ńlá ìwà àti Ìyábọ̀ Òjó lórí àwọn ọmọ ẹ. Àtàwọn tó ń gbèjà ẹ, àtàwọn tó ń gbèjà Ìyábọ̀ Òjó, àtàwọn tí Ìyábọ̀ Òjó ń gbèjà. No now. Báwo ló jalè ní Canada? Ó dẹ̀ ń pe ẹni tí ò jalè ní Nàìjíríà, ó dẹ̀ ń pe lólè. Ó dé ọ́fíìsì mi, ṣé ó dé shopping mall mi ni? Ẹ̀yin tèmi, ó tún ti ṣẹlẹ̀ o, ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká ganu sí i nítorí báyìí ó ti gbẹnu tán láàrin Lizzy Anjorin pẹ̀lú godmother rẹ̀ nígbà kan rí tí gbogbo wa mọ̀ sí Elizabeth Ọbanla àti Ìyábọ̀ Òjó. Ẹ̀yin èèyàn wa, ó le gan o. Ẹ wá nǹkan fìdílé kájọ gbọ́ nǹkan tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. Ó mọ wọ́ọ̀tì ilẹ̀ tí mo kọ́ shopping mall sí ni. Ọbanla ẹ̀wọ̀n ló máa kú sí ẹ̀wọ̀n. Ọbanla ẹ̀wọ̀n ló máa kú sí ẹ̀wọ̀n. Ẹ̀wọ̀n ló máa kú sí ìwọ àti Ìyábọ̀ Òjó. Ẹ̀wọ̀n lẹ́yìn méjèèjì máa kú sí. Ó tún jára ayé mọ́. Ó máa ráre kú tọmọtọmọ ẹni. Ọbanla ó máa ráre jáde láyé ni. Olórí burúkú olè. Kí ló dé? Mo ń jó, mo ń ṣe business mi. Mi ò ta sí yín rí. Mi ò wá fáwọn ọmọ yín rí. Torí pé mo ti lọ party Ìyábọ̀ Òjó. Mo ti ná bẹ́ẹ̀lì 1,000. So èmi kémi lọ máa ṣiṣẹ́. Olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárẹ̀ ọmọ ẹ̀. Kó wá máa gbà á. What did I do to this bastard? This Canada arm robber? What did I do to her? Kò ní ṣe oríire, threatening who? Ó máa ṣorí burúkú tọmọtọmọ ẹni. Ọbanla, threatening who? Ó dá pé, see, if I bring what Ọbanla did to you. Ọbanla ó máa ṣorí burúkú tọmọtọmọ ẹni. Ó jalè ní Canada bó jalè. Ó ní kí help òun send kíní sí mi. A fẹ́ help ẹ̀, wọ́n lámú rọ̀bà ló ṣe ní Canada. Ọlọ́run àtọmọ ẹ̀. Ìyẹn eléyìí, wọ́n ní ìgbà tán jọ jalè. Wọ́n ní wọ́n gbé ọmọ ẹ̀ lọ sí hospital for treatment because ìbọn bá ọmọ ẹ̀ lẹ́sẹ̀. Wọ́n ní wọ́n deport Ọbanla. Wọ́n dẹ̀ sọ wọ́n ní ọmọ yẹn wọn ò lè fún mọ́. Ìwọ ló wá ń pè èèyàn kan lólè. Ọbanla ò ní kú síbi táṣọ ẹ wà. Jálajàla ló máa bá kú. Àti wà àti Ìyábọ̀ Òjó, ó máa ṣòfò ọmọ, ó máa ṣòfò ẹ̀mí. Ó lòṣì. Ẹwà tí jọjọ yìí, did I say anything about even when she was shouting, "Oh, le do matter." Now ta ló jalè nínú èmi àti Ọbanla? Ẹ̀yin èèyàn, ta ló lè nínú èmi àti Ọbanla àti Ìyábọ̀ Òjó báyìí? Ta ló lè? Ó jalè àbó ó jalè? Ọbanla, you thief àbí you no thief? Ọbanla, àwọn ọmọ ẹ máa ráre kú ni. Àti wà àti Ìyábọ̀ Òjó, àwọn ọmọ ẹ máa ráre kú lọ́wọ́ àjèjì ni. Ọbanla àti wọ́, Elizabeth Adéọlá Ọbanla àti wọ́ àti Ìyábọ̀ Alice Òjó àtàwọn tó ń gbèjà yín, àtàwọn tẹ́ ń gbèjà, tẹ́ ẹ bá bí gbọmọ, àwọn ọmọ yín máa ráre kú lójú ẹ̀mí yín báyìí ni. Ó máa ṣòfò tọmọtọmọ ẹni. Olè. Arm robber olè. Ó lò ṣe mi mo máa yọ fún díẹ̀. Ara máa ní jáde láyé ni. Èmi máa jú ní díẹ̀díẹ̀. Ṣé bí mo ń wo ìwọ tó rọ rọ́ọ̀bù ní Canada? Ìwọ tó lọ ṣam rọ́bà tó yìnbọn mọ́mọ́ ẹlẹ́sẹ̀. Àbí wọn yìnbọn mọ́mọ́ ẹlẹ́sẹ̀. Gbogbo nǹkan tẹ́ Sábọ̀dù sọ pé olè ní olè. Olè olórí burúkú. Ẹ wo àwọn ìyá òfò yìí, àwọn olórí burúkú, àwọn olè, àwọn rẹ̀ àwọn rọ́bà, àwọn olè. Ìyá Dọ̀kásì rí àwọn olórí burúkú, àwọn olè. Tó ń ba yé ọmọ lọ́mọ jẹ́. Ṣé bí mo ń wò ẹ́ láti jọjọ́ yìí? Ẹ fún mi ní ẹ̀dá kan, ẹ fún mi léèyàn kan tó lè máa wò wọ́n, kó máa búlì òun, tó dẹ̀ ní àṣírí wọn lọ́wọ́. Ṣé wọ́n lè gbàrú ẹ̀? Irú nǹkan tí mo ní nípa ẹ̀ yìí, ṣé wọ́n lè ní lọ́wọ́ kó dẹ̀ máa bú ẹ, kó máa ṣe ṣó fún ẹ? Ṣé tó bá jẹ́ pé ìwọ ló mọ̀ pé Ọbanla rọ́ọ̀bù ní Canada, òun àtọmọ ẹ̀ tó ń yìnbọn fọmọ ẹ̀ lẹ́sẹ̀, t'Ọbanla dẹ̀ ń pè ẹ́ lólè, t'Ọbanla dẹ̀ mọ̀ pé ò jalè,
àmọ́ torí pé ó fẹ́ fipá gbowó lọ́wọ́ ẹ ṣó lè dákẹ́. ìyá olórí burúkú ìyá dọ̀kásì àwọn ìyá òfò àwọn ìyá èpè àwọn ìyá ẹ̀sìn àwọn olórí burúkú ìyá òṣì àwọn olè ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ wáṣẹ́ ṣe nobody is going to give you free money. ẹ wo orí burúkú tí ìyá ẹ̀ ń wọ̀ kiri ìyá ẹ̀ làdmí ẹ o nígbà tí dọ̀kásì ń ṣe show tó ń sọrú ikú tó máa pa gbogbo ọmọ tó tara òun jáde àtàrà Adébísí oníwárapá ìyá ẹ̀ ẹ wò ó pẹ̀lú gbogbo part 1 to 1 billion ẹ wo orí burúkú tí ìyá ẹ̀ kó sí ẹ wo orí burúkú tí ìyá ẹ̀ kó sí ẹ wo òṣì tí ìyá ẹ̀ wọ̀ àwọn olórí burúkú olóṣì mi ní wá ẹtì àyàm tí wá tọ́pẹ́ ẹni pátí láti ẹni mo ti ń wo tó ń búlì mi Canada send ẹ padà ní ọlámrọ̀bà ló ṣe ọlámrọ̀bà ní wọn lóhun àtọmọ ẹ wọn jọ jalè olórí burúkú olóṣì wọn ní ọkọ ẹ wọn ló lórí burúkú ọkọ ẹ wọn ní ọ̀lẹ lọkọ ẹ ọ̀lẹ olè wọn lámrọ̀bà lọkọ náà ọ̀nà jọ ń jalè ní olóṣì olè nation àwọn olè family olè amrọ̀bà family àwọn olè olóṣì a ní màá tún máa wò báyà máa ṣe ṣòfò mi máa máa pa ìwọ níyẹ ẹwọ ọmọ ẹrẹ eléyìí náà tàbọn mọ́ lẹ́sẹ̀ ẹ wojú ẹ dáadáa wọ́n ti tàbọn mọ́ lẹ́sẹ̀ ẹ rójú ẹ bí ẹ rí handicap ni olóṣì olórí burúkú ọmọ òfò ọmọ ọ̀bànújẹ́ ọmọ ẹ̀sìn ọmọ èpè ọmọ olè Ìyábọ̀ Òjó olè ajígọ́lù dùmátà ọba ńlá olè amrọ̀bà Canada ẹwẹsẹ ọmọ wọn ti tàbọn fún ẹwẹsẹ wọn tàbọn fún ní kókósẹ̀ àwọn olè nation àwọn olórí burúkú olòṣì ayé eléyìí ti bàjẹ́ sí Amẹ́ríkà eléyìí ti mutí ó ti mọ gógóró tí ẹ pa olórí burúkú olòṣì àwọn olè. Another person pikin go dey for social media dey do her business another woman pikin you get your pikin and you go dey bully people's pikin e no go better for your own pikin too obonla e no go better for your children.